ọwọ́ pálábá ṣégi fún afurasí kan tí ó gbìyànjú láti lu ọ̀dọ́mọbìnrin kan ní jìbìtì ní àdúgbò Kókà ní Ìfàkọ̀jàyè ní ìpínlẹ̀ Èkó. Lásìkò tí tẹlifíṣàn Orísun dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí a gbọ́, ó ní wípé ọkùnrin tí ó pe orúkọ ara rẹ̀ ní John ni ó ń gbìyànjú láti lu obìnrin Fúnmi ní jìbìtì 15,000 tí ó wà lọ́wọ́ rẹ̀, tí ó sì ní kí ó tún wá lọ gbowó sí nínú àsùnwọ̀n rẹ̀ ní ilé ìfowópamọ́ tí a mọ̀ sí ATM. Nígbà tí tẹlifíṣàn Orísun béèrè sábàbí ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́ Fúnmi, ó sọ wípé wọ́n gbé òun sínú ọkọ̀ wọn láti Yábà wá sí àdúgbò Kókà ní Ìfàkọ̀ pẹ̀lú èrò àti ta owó ilẹ̀ òkèèrè dọ́là fún òun. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n gba 15,000 lọ́wọ́ òun tí wọ́n tún sọ wípé kò tó, ni òun fi ariwo ta tí àwọn ènìyàn àdúgbò náà sì yà síta láti dóòlà ẹ̀mí òun. Níbi tí tẹlifíṣàn Orísun ti ń fi ọ̀rọ̀ wá ọkùnrin náà lẹ́nu wò, àfúrásì náà tako ọ̀rọ̀ tí ọ̀dọ́mọbìnrin Fúnmi sọ, tí wọ́n sì pe àwọn ọlọ́pàá ní agbègbè Pen Cinema láti wá dá sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Di àsìkò tí tẹlifíṣàn Orísun kó ìròyìn yìí jọ lọ́wọ́, ìwádìí sì ń lọ lọ́wọ́ ní àgọ́ ọlọ́pàá Pen Cinema lórí ìṣẹ̀lẹ̀ náà. Sit down, sit down, sit down. Ìròyìn ìdókòwò òní ọpọ́n sún kàn.